sọ pé yín bẹ ẹ̀yin àfa alátẹnujẹ òsì wọ̀nyí ẹ̀yin kanra dẹran ibi tá bá pe àfa sílẹ̀ àfa làáfà gbọ́dọ̀ lò ìwọ ni kò kú okú kẹ máa kágbádá dédé lẹ́yìn lẹ́wẹ̀ kú ìyẹn wá jẹ́wọ́ ìyẹn jẹ́wọ́ tètò súnà ànábì ní káwẹ̀ kú sẹ́ gbogbo súnà ànábì la wá lè tẹ̀lé ibi tí wọ́n bá pe àfa sílẹ̀ àfa gbọ́dọ̀ lò àbí wọn pè yín lé ọlọ́run ẹ̀yin àfa kéèké ẹ̀yin àfa olórí burúkú rádaràda tẹ́ máa kó agbádá sọ́rùn káàkiri ẹ lọ bí òkú ìyá Wasiu Ayinde sọ pé yín bẹ Wasiu Ayinde wá ní àwọn àfa àwọn ó gẹnu wa ṣe rí pa àkàbùkù ó pè yín bẹ sọ pé òun bẹ ọmọ ẹlẹ́yìn kọ. Wa rahmatullahi wa barakatuh ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba alágbára ọba àná ọba òní ọba ọ̀la ọba tí gbére ń bẹ fún ọba tí nǹkan kan ò ní í ṣe òun náà lọ́ba tí ó máa bẹ gbére àmọ́ gbogbo àwọn ẹ̀dá tá a wà láyé ìgbà díẹ̀ la lò ń bẹ ìgbà díẹ̀ ni àmọ́ gbogbo ìgbà tá a bá lò láyé dáadáa ni ká fi ṣe torí a padà wá di ọ̀rọ̀ Allah akbar adé ọpẹ́ fún ọba náà àkọ́kọ́ mẹ́mú kí mo ṣe àdúrà fún gbogbo àwọn àfáà wa látòrí bàbá wa lámnígun tàná ọlọ́mbá ni foríjì wọn tòní náà ọlọ́njẹ́mi ogun kí àwọn àfáà wo pẹ́ńbẹ̀ lẹ́yìn náà bàbá wa lágbàjì tàná ọlọ́mbá ń foríjì wọn báyìí fi wọn tòní náà ọlọ́njẹ́mi ogun lẹ́yìn náà bàbá wa ṣẹ́wà Adam lágége tàná ọlọ́mbá ni kẹ́ wọn bá ní foríjì wọn àlùfáà wa mudirul markas àlùfáà wa Habibullah tí ẹ jẹ́ tòní ọlọ́mbá ni yáfi ẹ̀mí wọn ọlọ́njẹ́mi ogun lẹ́yìn náà bàbá wa Kamali Dini al-Adab tí ẹ ti lọ tàná ọlọ́mbá ni kẹ́ wọn bá ní foríjì wọn àwọn àfáà wa tòní tí ẹ jẹ́ àlífà tí ẹ wà ń bẹ̀ ọlọ́njẹ́mi ogun lẹ́yìn náà gbogbo àwọn àlùfáà wa Buhari ọmọ Musa àlùfáà wa àgbà àṣeyì Buhari ibn Musa ọlọ́banijẹ́mi ogun bàbá wa Sheikh ìmáàmù Ọ̀fà bàbá wa lọ́fà ìmáàmù àgbà fún gbogbo ìlú Ọ̀fà yányányá ọlọ́njẹ́mi ogun àti gbogbo àwọn àfáà wa tí mi rántí dákọ ọlọ́mọba nǹkan wọn jẹ lẹ́yìn náà gbogbo àwọn àfáà kéékèèké ẹ̀jẹ̀ aṣọ́ra gbogbo àwọn àfáà kéékèèké àtẹnujẹ mà fẹ́ pa wá ẹ má jẹ́ kí àtẹnujẹ ó kó má wá àmọ́ lápẹ́lẹ́ mà ibi òkú olókù lẹ́ mà lọ́lẹ́ mà kàbùkù yẹn ibi òkú olókù ẹ̀yin àfáà randẹ́randẹ́ ẹ̀yin àfáà wèrè yìí ibi tí wọ́n bá pe ní sí là á lọ ibi tá a bá pe àfáà sí kí ló lọ rèé ṣe ń bẹ̀ àbí ìyá Wasiu Ayinde kú ẹ̀dẹ̀ lọ́bẹ̀ ẹ wá ń fi yín pa ìyá Wasiu Ayinde tẹ́ ti mọ̀ tipẹ́ ẹ ti mọ̀ wá rẹ̀ ẹ ti mọ̀ ṣe sí rẹ̀ ẹ ti mọ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ẹ ti mọ̀ wá rẹ̀ ó wá ń fi yín pa